Idoẹyọ nílùú Issaba ló gbàlejò gbogbo àwọn ọmọ Alaira Iweja, àwọn ọmọ afẹbisínú kan jẹ, àfìjà sínú pẹ̀tì ẹ̀rín, ọmọ òṣèpá ní pòpò ni wọ́n ti kóra wọn jọ fún ayẹyẹ ọdún wọn Elekeji irú ẹ̀ eléyìí tó wáyé ní Idoẹyọ nílùú Issaba. Lásìkò tí ayẹyẹ náà ń búrẹ́kẹ́, àwọn lẹ́ẹ̀kan ló wà ní ìkàlẹ̀. Alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpùbẹ̀ tẹ́lẹ̀ rí, olóyè ọ̀mọ̀wé Saliu Akadiri tó tún jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè lórílẹ̀‐èdè Benin láyé ìjọba ààrẹ Dr. Boniyayi, ọmọ bíbí Alaira ní í ṣe, àtàwọn èèyàn bẹ́ẹ̀ ló láǹfààní láti kópa níbi ayẹyẹ náà. Lásìkò tí wọ́n fi àdúrà ṣíde, onírúurú àwọn ìránṣẹ́ lọ́hùn àti àwọn àlùfáà ni wọ́n pè láti ṣe àlàyé nípa bí ọ̀nà àdúrà náà ṣe tọ̀ tóró fún gbogbo àwọn ọmọ Alaira tó wà ní ìkàlẹ̀ fún ayẹyẹ ọdún náà. Níbi tá a ti rí pásítọ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ní àgọ́ òwò, pẹ̀lú àlùfáà wa ìmáàmù láti ìlú Issaba àtàwọn èèyàn bẹ́ẹ̀ kí ó tó wá dórí ìmáàmù Abdulsamiu Sanusi tí wọ́n gba ọ̀rọ̀ ńbẹ̀ láti ṣe àdúrà fún gbogbo àwọn tó wà ní ìkàlẹ̀. Ọlọ́run wa ń gbàdúrà yí pé bí a ti pípọ̀ síbí, a fẹ́ kí ẹ̀mí kí ó sọ̀kalẹ̀ síbí, kí ẹgbẹ́ yín kí ó sọ̀kalẹ̀ síbí, ẹgbẹ́ gbogbo lórúkọ Jésù. Àbí Ọlọ́run ọba alágbára náà, Ọlọ́run dákun àbí ọ gbogbo ń tá a fẹ́ ṣe ń bí lẹ́yìn Ọlọ́run bá wa lọ́wọ́ sí, Ọlọ́run bá wa lọ́wọ́ sí, Ọlọ́run bá wa lọ́wọ́ sí. Ìlú náà ń dá àádọ́ ni Ọlọ́run má jẹ́ ó kúrò láyéláyé, ọlá àwọn afáàní wájú Ọlọ́run, ọlá Al-Qur'an iná tẹ́nà kan fún wọn ná. Olórí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ Alaira Iweja, bàbá wa Fagbohun Abdulrahman Elekuro ló gba ọ̀rọ̀ sọ láti sọ di mímọ̀ nípa ìtẹ̀síwájú mọ̀lẹ́bí Alaira Iweja, níbi tí wọ́n ti fi hàn wípé àwọn gbé ìgbésẹ̀ o lórí kí ohun gbogbo kó lè wáyé bí a ti kọ́ ní ìlú Ọ̀yọ́ Aláàfin Òjòpáṣẹkẹrẹ ọmọ Àtìbà táwọn baba ńlá wọn ti lọ ní ọjọ́ sí kó tó di pé ó wá dórí àwọn tòní. Ọ̀kan nínú àwọn tí ó rìnrìn àjò lọ sí ìlú Ọ̀yọ́ náà, ẹ gbọ́ díẹ̀ nínú àlàyé tí wọ́n ṣe fún wa. Báyọ̀ ń pè ní Ládìgbòlù àgbà pásítọ̀ ni bàbá yẹn ní òpó ìtàn tó mọ gbogbo ìtàn Ọ̀yọ́ pátápátá yányán. Kódà wọ́n fún wa níwèé tí wọ́n ṣe ní orúkọ àwọn ọba tí ó ti jẹ ní Ọ̀yọ́. Màtá débẹ̀ a kí wọn, wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀, a pa ìtàn táwọn bàbá wa pa fún wa, a pa fún wọn. Wọ́n kí wa pé a káàbọ̀ sílé, pé àṣìléyà. Alhaji Ramonu Elekuro gẹ́gẹ́ bí olórí ẹbí tó wá gba ọ̀rọ̀ sọ láti sọ di mímọ̀ pé ẹbí ọ̀hún jẹ́ ẹbí pàtàkì tí àwọn láti dìmú ṣinṣin, tí wọ́n sì sọ nípa bí ìdùnnú wọn bí ó ṣe tó lórí ayẹyẹ ọdún náà. Ẹbí Alaira, mo kí gbogbo a kú oríire. Ìwòye ọdún karùn-ún 2020 à ń ṣàdéhùn fúnra pé eléyìí kò ní jẹ́ àṣemọ. A dúpẹ́ fún Ọlọ́run ọba, Ọlọ́run gba àdúrà náà, a tún rí eléyìí ṣe. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah rabbil alamin. A gba àsìkò yìí, a gba bíi a fi ṣe àdúrà fún gbogbo àwọn tí a jọ ṣe ní ọdún karùn-ún tí wọn ò sí láyé mọ́, kí Ọlọ́run kó dákun kó bá a ṣe kú nísìmí fún wọn, kó ṣe sàárì ní àbàtà àlìjọ́nà. Iwájú tí wọ́n dojúkọ Ọlọ́run jẹ́ ó dáa fún wọn, ẹ̀yìn tí wọ́n fi lẹ̀ Ọlọ́run má bẹ̀yìn náà jẹ́, àwa náà ní ẹ̀yìn náà Ọlọ́run kó dákun àlékún ìfẹ́, àlékún ìdùnnú, kí Ọlọ́run kó dákun kó máa ṣe láàrin wa. Ẹ ṣeun gan gbogbo ẹbí Alaira pátápátá. A fi ẹ̀mí ìmoore àfihàn o wípé ìgbà míì tá a bá ń gbọ́ fòrọ́ọ̀mù tá a bá ń ṣe olórí ẹbí, mo tún ṣàánú lójú ara mi wípé èmi kékeré yìí, èmi tí mo dìde tí ń tó nǹkan, èmi tábú ẹ̀yì náà ń pè lólórí ẹbí. Mo dúpẹ́ fún gbogbo yín o, mo bá yín dúpẹ́ o, kí Ọlọ́run kó dákun kó bá mi dúpẹ́ fún yín. Lẹ́yìn eléyìí, ọ̀gbẹ́ni Amusa Kabiru tí gbogbo èèyàn mọ̀ sí Àkàó, ó gba ọ̀rọ̀ sọ láti sọ di mímọ̀ ní èdè Faransé nípa bí ayẹyẹ ọdún náà bí ó ṣe wà àti bí ó ṣe rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹbí Alaira Iweja láti túbọ̀ gba ọdún ọ̀hún pẹ̀lú àwọn àṣìṣe tí ó bá kù díẹ̀ káàtó lórí ọdún náà, bí òun ṣe jẹ́ alága àwọn ikọ̀ tó ṣètò ọdún náà. Ó wá rọ̀ wọ́n pé ìfọwọ́sowọ́pọ̀ ló ṣe pàtàkì kí àwọn lè bá dé ilẹ̀ lérí fún ẹbí Alaira Iweja lápapọ̀. Nínú ọ̀rọ̀ tirẹ̀, Tọ́láṣẹ Adébíyì sí àti ìlú Issaba tó ṣojú alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ̀ ń bẹ̀, ẹ gbọ́dọ̀ tí wọ́n sọ lẹ́nu ọ̀pá gbohùngbohùn ọ̀gbẹ́ni Abudu Ọ̀làníjà. Iná mi dùn fọ̀ ní àkókò mi ní irú ihun mèremère wẹ̀yìn ń ṣẹlẹ̀. Èrí mi lọ́kùn ni gbogbo yín fa, òun ló fà á. Ìgbà yẹn kàn sí mi ká sọ mi fọ̀ ní ìdílé Alaira náà fẹ́ ṣọdún ló sì jẹ́ ní ọ̀yẹ́ wọn níbí ni
irú ìyè kò ní hàn wá ní Issaba o ìpéjọ wa kò ní jẹ́ fún ètò ìsìnkú fún ayọ̀ à ń gbéyàwó à ń tìmọ̀ ìdílé náà á máa lé sí ni o n kò tó ìgbàdúrà fún ìmọ̀ ẹgbàá bẹ́ẹ̀ ìyè tọdún yìí bọ̀ àtọ́nà ìrìnjúwé yìí lọ. lákòótán àwọn lẹ́ẹ̀kan nínú ìgbìmọ̀ tó darí ayẹyẹ ọdún ọ̀hún ọ̀gbẹ́ni Básítù Pópóọlá Àbáyọ̀mí àti arábìnrin Ajaratu Pópóọlá tí orí wa bá sọ̀rọ̀ ẹ gbọ́ díẹ̀ nínú àlàyé ọ̀rọ̀ tí wọ́n fi léde níbi ayẹyẹ ọdún ọ̀hún lẹ́nu ọ̀pá gbòǹgbòǹ iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. àmújọ ni bọ́lọ́run bá lé ijọ́ yọ̀ mú kọ̀ní kò ságbára lè sà mo dúpẹ́ lọ́wọ́ fọlọ́run kán sì dúpẹ́ lọ́wọ́ fún gbogbo àwọn babaláku ìwà wọn yóò ti lọ mo dúpẹ́ lọ́wọ́ fún gbogbo eégún ìdílé ẹbí Alaira Iweja fọ̀lẹ́ lẹ́ni yé gbogbo ẹbí Alaira Iweja nílòkù lọ́jọ́ lẹ́yìn ó di wọ́n parapọ̀ sílé ọdúnlé wa lídùú ẹyọ kàn sàmì sí ayé ọdún ìmọ̀ mi ìmọ̀ ẹ̀ náà iná mi dùn ayọ̀ mi kún. àwa dúpẹ́ fọlọ́run pé ó ṣe àwa kù a rí ọjọ́ ìní láyọ̀ àtàlàfíà ọpẹ́ ni ó sì jẹ́ ìdùnnú ńlá kan fún mi. nǹkan tí mo fẹ́ sọ fún gbogbo ẹbí Alaira nílé lóko lájò lẹ́yìn odi níbikíbi táwa ní gbogbo àgbáńlá ayé lẹ́ni ni pé adúpẹ́ wọn sí ń bí àmọ́ bí ẹni pọ́n wà ń bì ní àmọ́ pé wọ́n wà pọ̀lú wa tọkàntọkàn ọdún náà dùn ó láàrin a kí wọn gan ni pé tó bá ti di ẹ̀mí á tún péjú á fi ṣe ni. ijó bọ̀lẹ̀jọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan oríṣiríṣi ló wá gbẹ̀yìn níbi ọdún ọ̀hún níbi tí ayẹyẹ ìwẹ̀jẹ̀wẹ̀mú ó ti wá gbéra sọ ní pẹrẹwu fáyé ọdún mọ̀mí-mọ̀ ti ẹbí Alaira Iweja eléyìí tó wáyé ní ìdó ẹyọ nílùú Issaba lógúnjọ́ oṣù kejìlá ọdún 2025. Abudu Ọláníjà ló ṣe àkójọpọ̀ ìròyìn náà Kásùmù Ìṣọ̀lá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. Mami,